woman tó ń ra wíìgì fún ọ̀rẹ́ ẹ̀ ní o ẹ má ṣe òun gbọ́ ọ̀rẹ́ ẹ̀ ní o lóun wá dákẹ́ àmàyà lọ́tùnà onímọ̀ yìí ó ṣe tọrọ ẹ̀ fi mọ̀ ikú ìkan wà láàrin àwọn méjì orí tó bá àwọn jọ wà àwọn jọ ní àjọṣepọ̀ pẹ̀lú ìyá kejì ó máa ṣe fún nọ́mà àníyàn ṣojú bọ́ọ̀lù mi rí ọkùnrin tó ń wá mi ì sí rí o but mo ti máa bá wọn wá ṣá tó ti bá wà náà tó ti bá wà ní ètò ẹ̀ ń ṣe mí ọkọ̀ ìfọwọ́ kan kò sí nǹkan kan ó lè wọn pé wọn bá wà pé ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá làwọn ilé wọn bá wà ó lè wọn sọ bẹ́ẹ̀ fún un ó wá níjọ́ kan bá ní pé Fẹ́mi má bínú o lọ sí sáìdì ibì kankan kí ni ó yà lẹ́kọ̀ọ́ sáìdì ibì wọn ni òun lọ sáìdì ibì nítorí òwò kò parọ́ ó lóun rí ìwà àti ẹlẹ́gbẹ́jà papọ̀ irú àpapọ̀ èmi pẹ̀lú wọn rárá o bọ́dọ̀ ti fẹ́ rí ìwà àpapọ̀ níbo ni ẹni sọ pé òun tó kí alágbẹ́jà gan pé òun dẹ̀ kí wọn náà rí ìwà àpapọ̀ wọ́n èmi ò rí anybody o má parọ́ fún mi mo ní mi ò rí èèyàn kankan ẹ̀jẹ̀ ti bá múdù mi jẹ́ gan òun bá lọ òun bá fẹ́ kún bẹ́ẹ̀ wọ́n á ní pé wá máa ti lọ ó bá pè ìyá yẹn lọ́gọ́dọ̀ hello kí ni wàá ti fẹ́ mi jọ lọ ṣe ní kinní kan ó sọ pé ẹ̀jẹ̀ lọ wo nǹkan kan ó bá bẹ́ẹ̀ ni wọ́n kí n sọ fún ẹ òun pàdé kinní kan mo ní oníṣòrí pọ̀rọ̀ yín ò papọ̀ dájúdájú ìwà àti ẹ̀rín ríra yín òun bóun náà lájọṣepọ̀ kásẹ̀ sọ pé òwò tiẹ̀ wà gbọ́n ọmọ kékeré ń ṣe é so yẹ kí ẹlẹ́gbẹ́já gbà àmú ní kò rí bẹ́ẹ̀ o alájọ ó ní kí ni ò rí bẹ́ẹ̀ èyí kọ́ náà sọ pé ń rí ni ẹni tó rí ẹ sọ pé àwọn máa ń rí ẹ̀yìn méjì tẹ̀jọ́ máa ń lọ. ẹ má bínú ó ní òun ò bínú fọwọ́ mú ìyá alágbájá kẹjọ máa lájọṣepọ̀ lọ. òun á sọ pé ẹ má bínú mà òun ò bínú fọwọ́ mú ìyá alágbájá kẹjọ máa lájọṣepọ̀ lọ. ìyá yẹn bá wọlé ló bá tilẹ̀kùn ẹ̀ òun bá lọ ń tòun òun bá pè é kó tó tẹ́ pé èmi àti ó ní ẹni ẹ rí wa ó jẹ́ kí wa wọ́n ti mọ òun dẹ̀ bẹ̀rù kọ́ má bínú ó ní kí fọwọ́ mú ìyá alágbájá yẹn ni fi wọ́n lè jọ́ agbájá kan tó ṣe láńgbáláńgbá fi wọ́n lè jọ́ níbo ló wà mọ̀kọ́ tó náà wọ́n lọ́dọ̀ arúgbó kújẹkújẹ yẹn fún wọ́n lè jọ ibi báyìí mú wa àbátúndọ̀ múra wa ẹni tó rí wa tó kí wa yẹn àwa gbàájú ṣọ́ọ̀bù kọjá a máa ní kejì ká branch wa ṣọ́ọ̀bù àwa yàbẹ̀ wọ́n ní kó fáwọn ní table water wà fún wọn table water wọ́n fún lówó wọ́n ní babe let's go Fẹ́mi let's go wọ́n ní àwọn àjọ lọ wọ́n ní àná pé tó tẹ́ fi yàrá bẹ́ẹ̀ káwọn kó lè bá lè sọ pé òun tó ń rí wa papọ̀ ni ṣẹ́rí àwọn ò tí ì wọnú òtẹ́ bí wọ́n máa ṣe pé ìyá kejì ní báwọn ṣe bọ́ ṣe píkẹ̀ ní wọ́n ní pé olórúkọ lóṣù lórí burúkú nìyẹn mo mú ẹbí àbúrò mo mú ẹbí kinní kan ọmọ tó wá ń ṣe kinní kan fún mi olótú wá wù ẹ lójú ọdún tó ti lóṣù wòròwòrò mo ti rò pé kankan wà ní ọkàn ẹ ìgbé wà ní kinní kan ìmọ̀ tó bẹ́ẹ̀ wá ń jà nísìn owó àfà má bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní gbogbo lọ fọ ọmọ mi gbogbo máa lọ nǹkan tí ì ṣe nǹkan yín tẹ wá ràgìdìbò tẹ ràgàdìbò tẹ bá jẹ ọmọ tó jọ ok fine tó bá ṣe fún yín tó ṣe fún mi sọ pé rẹ̀ wọ́n ni sọ pé rẹ̀ wọ́n ni sọ yẹ kí yẹn wá jìjà ni sọ yẹ kí yẹn jìjà ni ẹ wá ń ṣe kíní sọ ọmọ yín ni àbúrò yín ni ọkọ yín ni kì í ṣe ọkọ ni méjèèjì ó jọ ràn án méjì lọ́wọ́ ni ẹ má pè nọ́mbà òun mọ́ o láti ẹ̀ ní ìlú ẹ má pè nọ́mbà òun mọ́ èkó tiẹ̀ ni òun kò ti fẹ́ ṣe tán nítorí ní fáínà yẹ ṣùgbọ́n tó kàn ń oníbó ó fi ṣe pé òun nìyẹn òun á pìkẹ́ òun á ní Fẹ́mi ó yá máa bọ̀ ní nísìn máa bọ̀ ní I'm sorry ma mi lè wá mo wá lẹ́yìn ẹ tilẹ̀kùn mọ́ mi ní ẹ tilẹ̀kùn yín báyìí ní kí n lọ bá wọn mi lè wá I'm sorry ma mi lè wá o ẹ tiẹ̀ lè rí mi lè wá onímọ̀ báwọn ṣe wọ́n lé ń dán tó wọn pé mo dẹ́ẹ̀kan náà òun búlọ̀kù wọn wọ́n pè náà wọ́n ṣépè lórí kinní fún wọ́n ṣe gbọ́ ẹ̀ fún ìyẹn náà búlọ́ọ̀kù wọn àwọn ẹ̀yìn ju ara wọn ló ń tà wọ́n láti ṣe ó ní mo dó máa yẹn finally mo dó bẹ́ẹ̀ pé ọ̀la ò ní síbẹ̀ mọ́ ó nílé iṣẹ́ ó tó máa ń fún àwọn olówó gidi sẹ́ẹ̀ ilé ìsìn máa fún òun lówó tó máa ń pẹ́ gbogbo máa tún ṣe kinní kan ilé ìbá tó ń bọ̀ ń gbà mí báyìí á tún ṣe tọ́kì arrows ẹ̀ máa ta
a sì gbé sínú kíní take away a gbé la ní kó wọ́n ní kó kọ́kọ́ jẹun náà kó kọ́kọ́ mu oríṣiríṣi náà bá ti mu oríṣiríṣi tán báyìí ha ó ní àti ṣe okun náà fi ń gbé ìta lóòótọ́ ó ní òun á ṣìlá ó ní òun á la táwọn bá tó ṣe tán báyìí nígbà tó yé lè sọ pé wo bó ti jọ every Friday káwọn ríra o àti wọn máa sùn mọ́jú ni ó ní kò sí wàhálà but ó máa san owó ọjọ́ kejì lóòótọ́ yẹn òun ò lọ lọ́jọ́ kejì kò sí wàhálà ní báwọn ṣe ń ṣe nìyẹn ó ní ìyá kejì ó wá wọ̀n kiri Fẹ́mi dà Fẹ́mi ṣe kinní kan òun wá sínú school kò rí òun ti block ẹ̀ láti nígbà mi kò bá pẹ́ ẹ̀lú Fẹ́mi má ṣe báyìí òun àti kọ́ọ̀tì fún un pé òun lòun wá sọ́dọ̀ ẹ̀ lẹ́wà tilẹ̀kùn mọ́ gbogbo lọ́bẹ̀ ìyá kejì lọ́bẹ̀ àwọn yọ̀ǹda òun á ti dẹnu òun olóyin lẹ́pọ̀n ó ní wọn àwọ̀ bẹ̀ ó ní akéde wa ní pé òun ní wọ́n ṣe ń disturb òun o pé kìnìún kan wá ní kí òun má dà wọn lóhùn jà pé kò sí nǹkan tó fẹ́ ṣe ìgbìmọ̀ àkọ́kọ́ bàbá sásìn olùwàjíjọ́ kan ó ní bó ṣe lọ sílé uma tí òun sì lọ kọ́ńlé bóyá lọ díẹ̀ nìyẹn bí ẹ̀ ṣe rí báyìí ìyẹn dẹ̀ kí ẹ̀ka ọkọ̀ ẹ̀yìn dẹ̀ ju owó gan tó lọ́kọ̀ òun kò lè bóbìnrin lájọṣepọ̀ mọ́ wọ́n ní prostate enlargement so ìyẹn náà treat wọn tẹ̀lé bóbìnrin kan lájọṣepọ̀ mọ́ wọ́n ní bọ́yẹ̀ sọ o wọ́n ní rọ́bà náà fi ń tọ́ o bó ṣe sọ o wọ́n ní wọ́n sọ pé bọ́yẹ̀ sí rọ́bà tọ́ yẹn ó jọ ojú wèrè lọ bọ́yẹ̀ sọ o wọ́n ní bó ṣe ní yẹn so wá dà bẹ́yìn òde kí Fẹ́mi wá òun wá mọ́ yẹn sọ pé Fẹ́mi wo lẹ́ ń sọ̀rọ̀ pẹ̀lú ọmọ Fẹ́mi tẹ́ ń sọ̀rọ̀ Fẹ́mi wo lẹ́ ń sọ ọlọ́kọ̀ òun dẹ̀ wà ní ìṣòro ó ní pé òun ọmọ Fẹ́mi tẹ́ ń sọ o lọ́wọ́ àwọn náà jókòó yìí dọ́wọ́ fẹ́ sọ fún un tó ń gbé yín lọ́kàn tọ́lọ̀ pé kẹ wá lé òun wá sọ ni ẹ sọ fún wọn àbí ẹ sọ fún wọn ẹni tó náà nà ẹ̀ pa òun náà ṣe díẹ̀ bẹ́ẹ̀ ni ẹ sọ sí wọn tẹ bá sọ nìsín àwa dìde àwa náà ni dídẹ bá sọ nìsín ṣáàdìdì àwa náà mi ni ṣáàdìdì àná mi ni kò sí nǹkan tó máa ṣe fún mi kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún mi so ẹ gbàgbé fani ṣé kí mo bẹ́ẹ̀ sọ nìyẹn ewu lórí burúkú náà ó lẹ́ẹ̀ dá nìyẹn mo mú ẹ mọ̀ọ́yàn mo mú ẹ ṣe kinní kan owó àdó ìrìn wọn àtẹniyẹrú ó ṣe kankan òní kò sí wàhálà ń bẹ́sẹ̀ ọkọ̀ òun ló dúró jì bó tẹ́lẹ̀ sọ ẹ̀sán ti dé nítorí táwọn ṣe tẹ́lẹ̀ fi jó ayé abáwọn gbọ́ ayé abáwọn ṣe kinní kan òní ayé kankan ẹ bá gbogbo ẹ lò kiri ẹni pẹ́pẹ́ sí o ẹmú mi mọ̀ọ́yàn o dẹ́ta o èmi àtẹniyẹn àtúwájọ́ ń ṣe o wọ́n ní lórí owó ló sọ yẹn kò yẹ kó sọ orúkọ bẹ́ẹ̀ yẹn adá ẹ̀dá ni ẹ èyẹ burúkú ni ẹ ìkà ni ẹ apààyàn ni ẹ ayọ̀pẹ̀ tàtàtàtàtà ní tó mọ̀ ní wípé tó bá ti ka yín lára tẹ́ ẹ bá ti pariwo tán ẹ gbà lẹ́yìn lọ ọmọ ẹ bá ṣe kí tó ń ṣe lọ ọdún sáà pariwo bí ẹ̀yìn sọ pé pariwo ní àwọn ọkọ̀ sọ kí ló ṣẹlẹ̀ kí ló ti gbẹ́kọ̀ ẹbí lọ́wọ́ ìyàwó yìí onírànú oníṣìnà obìnrin oníkìdí kan ni wọ́n á lọ́kọ̀ sílé ọkọ̀ onítò ìyàwó oní ọ̀hún sọ pé ìmú ẹ̀ pé òun ò sọ ẹni tì ẹni bọ́ sí lọ tán wọ́n á jẹ́ sọ ó dẹ̀ ẹni èyí tẹ́ wá òun fún yín mọ́ ẹ má wà lé òun mọ́ ẹ má wà lé òun mọ́ nítorí ọkùnrin ọmọ kékeré kan àwọn àgbàlagbà méjì wọ́n á ń jà nǹkan tó máa ń dùn mí fún yín nìyẹn ó máa ń dùn mí gidi gan ó yẹ kẹjọ dọ̀rẹ́ ni ẹ máa sọ lẹ́sìn mi ní àná ẹ máa mọ̀ nǹkan tó wà ní pé kí ìyáálé àti àwọn ọ̀dọ́ rẹ̀ azin ẹni tó ti fọ́kọ rí àtẹni tó fọ́kọ tó tún fọ́kọ tó ń fẹ́ra yín tẹ́ bá di ọ̀rẹ́ kò sí wàhálà ń bẹ kí ló wà ń bẹ bó bá dúdú táṣe wà dówó náà kò sí kọ́kọ́ lé yín ni obìnrin ṣá bó ṣe ní wọn á jàjà yẹn tí ò ṣe kékeré ọmọ yẹn wà lọ lẹ́yìn ìgbà yẹn ọmọ yẹn wá send message sódà bẹ́ẹ̀ ní ìgbé ní ọ̀sẹ̀ kan bá a ṣe bẹ̀rẹ̀ kọ́lé léyìí o kíní kan òfin nọ́mbà ọmọ ẹ̀ kékeré tó ń gbọ́dọ̀ yẹn WhatsApp ẹ̀ òfin send message sí òun bó ṣe gbọ́ kíní yẹn òun á unblock òun á pè Fẹ́mi ibùdó wa kíní kan òní níbo lẹ wà òní òun á mo wà ṣọ́ọ̀bù ṣé kí n máa lọ lé ẹ má lọ lé mo bọ́ àárín ṣọ́ọ̀bù nígbà tó ń dé ṣọ́ọ̀bù ẹ̀ báyìí òun á dàbí ọba Fẹ́mi má bínú nínú òṣèlú bí má ṣe kíní kan òun á ní. ṣe máa wà nílé Sunday àwọn tó fẹ́ lọ church first Sunday àwọn àwálé òun bọ́ wálé ní ó pẹ́ ju 8 àti ọdọ yín ẹni òkè ó ṣe ọkọ mi ó ṣe ó ní wọn á kúrò ń bẹ̀ ṣe mọ̀ kò flow mọ̀ báwọn ṣe máa ń flow nǹkan kúrò ń bẹ̀ yìí
kò ṣe pé òun ò míìsì wọn náà bọ̀ kí ló ń fẹ́ míìsì wọn fún ọ̀rẹ́ wọn gan ṣe jù wọn lọ fóun.